Chief Mrs. Ayinde olórí ẹgbẹ́ power stage ẹgbẹ́ yọjú lọ́níà ọjọ́ bí rẹ̀ lè ní jẹ́ ọmọ Fámúyìwá gbogbo etí ló ti gbọ́ ẹgbẹ́ mọ́tàlẹ́nu mọ́tà gidi gan mọ́tàlẹ́nu báyìí ló ti gbọ́ mọ́tàlẹ́nu gbogbo Yorùbá ló ti mọ́tàlẹ́nu olórí rẹ̀ mọ́tàlẹ́nu olórí Ayinde mọ́tàlẹ́nu Ayinde ló já mi sí mọ́tàlẹ́nu ló tún gbé mi dé mọ́tàlẹ́nu ní màkàyà rẹ̀ ọlọ́jọ́ ìbí òní mọ́tàlẹ́nu àfi bọ́dé ọmọ Fámúyìwá olórí Ayinde mọ́tàlẹ́nu owó mama Fásímọ́ ẹgbẹ́ lísàdá gbogbo àkàlà nílé ooo ẹ̀yin lẹ́gbẹ́ lísàdá gbogbo àkàlà mẹ́rin jogún lárí sí ògo lójú ogun ọmọ ẹni dúdú ó sì nílé pupa tó wà nílé èèmọ̀ mẹ́sìn rárá ẹ̀yin ló máa jó pẹ̀lú máa jó bẹ́ẹ̀ kan. Owó bàbá Fátímọ́, bàbá Síbí, bàbá Zainab, bàbá Gúlọ̀, bóyá sọ fún wọn wípé Ọlọ́run ló bu ọkọ̀. Ènìyàn sọ pé ó pẹ́, Ọlọ́run ló bu pẹ́, olóore àjẹpẹ́, Ọlọ́run ló bu mi. Owó bàbá Fátímọ́, ènìyàn sọ pé ó pẹ́. Ọlọ́run ló mú ọbọ̀ ènìyàn sọ pé ó pẹ́ ṣá Ọlọ́run ló mú pẹ́ olórí àjẹgbẹ́ Ọlọ́run ló mú mi. Chief Mrs. Ayinde ènìyàn sọ pé ó pẹ́.